adúpẹ́ fún Ọlọ́run ọba tó sọ wá di àsìkò yìí, ọba tó ní wá tó lẹ́yìn máa tó gbogbo tá a ní pátá láti wà pẹ̀lú ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Abdulateef Adékúnlé Adégoróyè Òyí. Àbá ṣe dáadáa lábá yín. Àdúpẹ́ o. Àdúpẹ́. Ká tó wọnú ètò ẹ bá kí gbogbo ọmọ Oòduà lágbàáyé ibikíbi tí wọ́n ti ń gbọ́ wa. Mo kí gbogbo ọmọ Odùduwà, ọmọ káàárọ̀ oòjíire káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé níbi tí afẹ́fẹ́ àti ọwọ́ ọjà ètò yìí bá dé. Wákàtí àbí àkókò tètò yìí bá bá wọn ni mo fi kí wọn. Mo dẹ̀ kí gbogbo àwọn ẹlẹ́sìn àbáláyé, mùsùlùmí, kìrìsìtẹ́nì, gbogbo tí ń jẹ́sìn láyé pátá tó lúkúlùkù ń ṣe ni mo fi kí wọn. Wọ́n á kí gbogbo àwọn ọba aládé ilẹ̀ Yorùbá pátápátá àti ìjòyè àtọba, mo kí wọn àtàwọn tọkùnrin pé wọ́n kú àkókò yìí o. Mo wá kí bàbá gbogbo ilẹ̀ Yorùbá, olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá, aṣáájú ọba gbogbo ilẹ̀ Yorùbá, bàbá wa Babátúndé Àkàndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀, ẹnìkan ṣoṣo tí ń jókòó sórí ìtẹ́ tó bí gbogbo adé ilẹ̀ Yorùbá pátápátá. A kí wọn pé bàbá ẹ kú àkókò yìí sà, ẹ kú afẹ́rẹ́ kábíyèsí. Àwọn olórí á ṣiṣẹ́ ìbípẹ́ o, dàrúdàpọ̀ ò ní wọ ilẹ̀ Yorùbá lọ́tẹ̀ tí lágbára Ọlọ́run ẹ ti fi ọmọdé jẹ oyè, tètè dé òní ránṣẹ́ pé àròyìn ààrẹ rò pẹ́ sà. Kábíyèsí àfọ̀yín agbó kó tó wọ̀, òdìdẹ́ yìí ò ní fọ̀sán fò o, alẹ́ alẹ́ kọrin kése kódìdẹ́ yìí ó tó fò, ogbó owó ń tarọ̀ kẹ́dàn tó yọ kó tó dábẹ́rẹ́ ìkòkò dé àdìtì. Ẹ máa dàgbà, ẹ máa darúgbó, gbogbo ìgbà tó bá rùn kẹ́ wá lò láyé pátá ẹ nífẹ̀ẹ́ sí kẹ́yìn ọjọ́ ayé yín lábẹ́ bó ti wù kó rí, ẹ̀yin lè máa jẹ́rí ọ̀tá o lágbára Ọlọ́run Olódùmarè. ayé ò ní tepo sáṣà lọ kábíyèsí ọ̀ ní ìṣà kábíyèsí ẹ ti sọ́nà bẹ́ẹ̀ náà ní òrì bẹ́ẹ̀ ni. Àwa nìkan bí ọjọ́ mélòó kan akẹgbẹ́ yín tó náà ń jà fún ìdáǹdè ìtúsílẹ̀ àti ìgbéga ọmọ ilẹ̀ Oòduà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ti padà sí Nàìjíríà. Wọ́n ti ṣàbẹ̀wò sí ọba Olúgbọ́n, bẹ́ẹ̀ ni wọ́n ṣe àbẹ̀wò sí ikú bàbá Yèyé. Àrò tí wọ́n sọ nígbà náà ni pé kí wọ́n yọ orúkọ àwọn kúrò nínú wanted list ìjọba àpapọ̀. Gẹ́gẹ́ bí aṣáájú ilẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Oòduà, ìyàwó lẹ ló kọ sí ojú wo lẹ fi wò. Ẹ ṣe olótùú, ṣe rí ẹ mọ̀ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ọ̀rọ̀ yìí ti di yánpọnyánrin tí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Ọbádámi tí ó wà ní Republic of Benin. Ẹ rí pé àwa náà gbìyànjú a lọ nígbà náà bá àti ẹ̀ ṣe ti wá láláriwo. Látìgbà náà láti lábẹ́lẹ̀ láti ń gbégbésẹ̀. Àdẹ̀fìgbà kan lòdì sí Oòduà Nation. Èmi kàn máa ń fìdí ẹ̀ múlẹ̀ pé àjọṣepọ̀ tó múnádóko kan ò sí láàárín àwa àti Oòduà Nation, ṣùgbọ́n a gbà pé ìkan náà ni wá nítorí pé ilẹ̀ Yorùbá ni gbogbo wa jọ ń jà fún. Ọlọ́run tó ti ṣe bẹ́ẹ̀ a nídìí kan tá a máa fi lòdì sí. So n tèmi rí sí ṣe rí, mo máa ń sọ fún yín gbà mí pé ọ̀rọ̀ tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ Oòduà Nation tí bá fẹ́ dá sí mo máa ń ṣọ́ra dáadáa, nítorí pé àwọn èèyàn kan wà nínú ẹgbẹ́ Oòduà Nation tó pé wọ́n máa ń ṣí ọ̀rọ̀ gbọ́, wọn ò dẹ̀ kí ń farabalẹ̀ láti gbọ́. Wọ́n lè gbọ́ bẹ̀rẹ̀, láti ìbẹ̀rẹ̀ yẹn wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ní máa sọ ọ̀rọ̀ àlùfàǹṣà sẹ́ni tó ń sọ̀rọ̀ yẹn tí wọn ò tí mọ̀ bí tẹ́ni ẹ fẹ́ fi orí ọ̀rọ̀ tó ń sọ tó fẹ́ fi sọ. Ṣùgbọ́n eléyìí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ni mo fẹ́ bá sọ̀rọ̀ lórí fọ́nrán yìí. Mo dẹ̀ fẹ́ kán pín kó délé kó dóko kó dé ọ̀dọ̀ bàbá Bánjí Akíntóyè kọ́lọ́run túbọ̀ lọ́rẹ́ ẹ̀mí wọn, kó dọ́dọ̀ Prophet Ológun Yèyé Dámì, kó wá dé ọ̀dọ̀ bàbá Èkìtì, kó dẹ̀ tún padà sí ọ̀dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àkọ́kọ́ mo fara mọ́
pé kí ìjọba kan gbé òǹtẹ̀ pé ọ̀daràn ni olóyè Sunday Igboho kó gbé kúrò, nítorí pé a lè sọ wípé èèyàn ń sọ pé ẹ má bà ilẹ̀ bàbá wa jẹ́, ẹ má bà ohun ní ilẹ̀ Yorùbá jẹ́, ìyẹn ò sọ̀yàn di ọ̀daràn. Tí ò bá lọ́wọ́ kan jà inú, ẹ má bà ilẹ̀kùnlé bàbá mi jẹ́, kò yẹ kó dọ̀tá. Ẹni tó fẹ́ bà nǹkan yẹn jẹ́ áyà yẹra kúrò ńbẹ̀ ni, àfi tẹ́ni tó nílé tí ò bá lọ́mọ. Kì í ṣe Sunday Adéyẹmọ nìkan ló wà nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ọ̀rọ̀ máa ń dùn wá jura wa lọ. Bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe ká Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lára, òun ni ó ṣe múra sí bó ṣe múra sí yẹn. Yorùbá sọ pé ijó tó bá káyàn lára èèyàn máa ń dì kúkú jù ú. Ṣùgbọ́n màá sọ̀rọ̀ díẹ̀, màá yá olóyè Sunday Ìgbòho Òòṣà ní àwọn ìmọ̀ràn kan. Ìmọ̀ràn àkọ́kọ́ ni wípé àwọn èèyàn kan wà tó fẹ́ sọ ọ̀rọ̀ ìṣọ̀kan Yorùbá di ti ẹlẹ́yàmẹ̀yà. Ẹ rí pé fún àwọn fọ́nrán kan wà tá a ṣe tí mo sọ fún pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ báwọn èèyàn kan ṣe ń pè láti ìlú ọba àti irú ọ̀rọ̀ tí ń ti ẹnu rú àwọn èèyàn bẹ́ẹ̀ jáde. Ẹ̀kejì ni wípé bàbá gbàgede ìmọ̀ àbí gbàgede kìnìún ó ṣe ètò kan tó jẹ́ wípé ó play fọ́nrán kan tẹ́nìkan, ó àtẹ̀jíṣẹ́ fọ́nrán kan tẹ́nìkan ṣe ránṣẹ́ sí, tẹ́nì ẹ̀ sì ń fìdí ẹ̀ múlẹ̀ wípé tí wọn ò bá ti fi tọ̀yọ́ ṣe, àwọn ò ní ọ̀rọ̀ Oòduà nation pé kó gbàgbé ẹ̀, ọ̀rọ̀ pa fẹ́ kúrò lára Nàìjíríà kan gbàgbé ẹ̀. Ẹni ẹ̀ sọ ó dẹ̀ ń fìdí ẹ̀ múlẹ̀. Àwọn nǹkan tí máa fẹ́ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó ṣiṣẹ́ lé lórí dáadáa ni. Ó kàn wá jura wa lọ. Tí wọ́n bá sọ̀rọ̀ ìyàwó rí ìsìn, máa sọ fún tọ̀ pé mo mọ àwọn èèyàn tí mo lè lọ bá. Wọ́n ti dé, ó ti lọ sí Ọ̀yọ́, wọ́n bá wa sọ fún bàbá wa Onírìṣà, àmì kan bá sọ fún bàbá wa Láàfin ikú bàbá Yèyé pé kán jọ àtàwọn tí wọ́n ń firú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ láti ilẹ̀ òkèèrè kán kọ́kọ́ gbàgbé wípé ẹnìkan Ọ̀yọ́, ẹnìkan Igbá, ẹnìkan àwo, Yorùbá kan ṣoṣo ni à ń sọ pé Yorùbá nation la fẹ́. Àwọn àtúnṣe tó ṣe pàtàkì lásìkò yìí nìyẹn. Kó má wá fi bíbá ìjọba sọ̀rọ̀ kó má fi tì sọ́dọ̀ ọba aláyé kan ṣo. Gbogbo ọba aláyé tó wà nílẹ̀ Yorùbá nìkan gbìyànjú láti rí. Àwọn tí dúkù ti jọ wà láàrin wọn tẹ́lẹ̀ kán gbìyànjú láti parí dúkù bẹ́ẹ̀. Kì í ṣe gbogbo wa lájọ máa gbà láti kọrí síbì kan ṣoṣo. A máa rẹ́ni tó máa tẹ́ lọ́rùn, a sì máa rẹ́ni tí ò ní tẹ́ lọ́rùn. Kán máa wò pé kò tẹ́ lágbájá lọ́rùn, kán wá yàn ní pọ̀sí. Ọ̀sìn tí ò bá sìn lénìí, ọ̀sìn yẹn máa padà sìn lọ́la. N tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Tí èèyàn bá wá ń sọ wípé ọ̀sìn kan ò sìn lénìí, ọ̀sìn yẹn ọ̀tá ni. Ọ̀tá lè padà wá di ọ̀rẹ́ tó jẹ́ pé òun ló máa wúlò, òun ló máa ń ta fẹ́ kó ṣẹlẹ̀, òun ló máa wá múṣẹ. Ara àwọn nǹkan tí mo fẹ́ kí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà kan ṣiṣẹ́ lé lórí yẹn. Dídé olóyè Sunday Ìgbòho Òòṣà yìí, gẹ́gẹ́ bí òye tèmi, mo rò wípé ó yẹ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àkọ́kọ́ ó yẹ kán ti lọ sí Ilé Ifẹ̀ láti lọ yọjú sí bàbá wa Onírìṣà. Torí mo rántí ètò kan tí wọ́n ṣe ń gbà yẹn, personally wọ́n dìídì pé olóyè Sunday Ìgbòho, wọ́n dẹ̀ bá sọ̀rọ̀ tó jẹ́ pé Zoom ni. Yorùbá sì sọ òyìnbó sọ wípé respect is a reciprocal. Ó yẹ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bó ṣe dé yìí, ó yẹ kó fi ẹsẹ̀ kan pẹ̀lú àwọn alákọ̀wọ́rìn ẹ̀ lọ sí Ilé Ifẹ̀. Bàbá, mo mọ̀ ọ́ lóore nígbà tẹ́ pè mí, èmi náà dé sí dídé tí mo dé yìí, ìrànlọ́wọ́ tí mo fẹ́ látọ̀dọ̀ yín ni. Ẹ̀yin súnmọ́ inú ìjọba, ẹ ṣàlàyé fún wọn n ta fẹ́ nílẹ̀ Yorùbá ni.
kán bá mi yọ orúkọ mi kúrò nínú orúkọ ẹ̀sùn ọ̀daràn. Bàbá wa onírìṣà wọn sí ń bí, ṣùgbọ́n mo mọ̀ wípé wọ́n á gbé ìgbésẹ̀ lé lórí. Síbẹ̀ náà, yálà Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ṣe bẹ́ẹ̀ àbí kò ṣe bẹ́ẹ̀, èmi ń rọ gbogbo àwọn alẹ́nulẹ́ẹ̀kan ilẹ̀ Yorùbá pé gbogbo ọ̀nà pátápátá tó bá lè fi ran olóyè Sunday Ìgbòho lọ́wọ́ nìkan gbà, kán má wo àṣìṣe tó bá ti wáyé àbí táwọn wò gẹ́gẹ́ bí àṣìṣe láti ara Sunday Ìgbòho, àbí lára àwọn ọ̀rọ̀ tí olóyè Sunday Ìgbòho Òòṣà ti lè sọ, yálà ẹni tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti lè tabá, kán jẹ́ ká kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ àná, ká wá bẹ̀rẹ̀ lọ́tun, ká rántí wípé a ní ìrun míì, orírun míì tá máa tọ́ka sí bí kìí ṣe àwa ara wa. Tí ò bá sí àwa kò sórírun, tí ò bá dẹ̀ sí àwa kò sí ilẹ̀ Yorùbá. Igi kan ṣo kò dẹ̀ ní dá igbó ṣe. Ìyẹn jẹ́ ìmọ̀ràn kan. Èkejì, kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho, olóyìnbó máa ń pe nǹkan ní rehabilitation. Tí èèyàn bá ń wo àwọn ìwà kan, àwọn rehabilitation, bóyá mo rò pé ní Yorùbá ìtúnikọ́ àbí ìtúnigbà nímọ̀ràn ọ̀sẹ̀wà, kán ṣe sẹ́mínà. Àwọn kan wà tá a máa pè ní blogger tó jẹ́ pé wọ́n sọ orúkọ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà di marketing station, ilé ìpolówó ọjà. Wọ́n ti mọ̀ pé tá a bá sọ pé ìṣọ̀kan Yorùbá, àbí tá a bá sọ pé Yorùbá nation láwà, àwọn èèyàn fẹ́ gbọ́ orúkọ Sunday Ìgbòho. Orúkọ yẹn làwọn ń lò bí àkàbà, wọ́n ń lò bí watchword, wọ́n ń lò bí mọ́tọ̀ tó fi make owó. Wọ́n wá ń lò ó rèé, wọ́n lò ó ní positive way, wọ́n ń lò ó ní negative way. Àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká gbọ́, ọ̀rọ̀ àlùfàǹṣà sí àwọn àgbààgbà kan lẹ̀ Yorùbá, kan rí ọwọ́ ẹ̀ bọlẹ̀. Àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà sí àwọn ọ̀dọ́ nílẹ̀ Yorùbá, kan rí ọwọ́ ẹ̀ bọlẹ̀. Àwọn ọ̀rọ̀ kò tọ́ kò yẹ, kan ti ọwọ́ bàjẹ́ yẹn bọlẹ̀. Kan wá máa kéde bí Yorùbá nation yìí ṣe máa dúró. Kì í ṣe pé lágbájá sọ̀rọ̀, tàmẹ̀dú sọ̀rọ̀, àkìtàn tí ò bá ti gba ẹ̀gbin ó máa ṣòro fún láti kún. Kán pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó jẹ́ pé wọ́n ti sọ Yorùbá nation di tá a bá sọ̀rọ̀ sí gbà á lè lórúkọ. Tá a bá sọ̀rọ̀ sáwọn èèyàn báyìí a lè ní followers. Oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti lè fi ẹnu ẹ̀ sọ̀rọ̀, ṣùgbọ́n ohun tí oníkálukú wá ń fi ẹnu ẹ̀ sọ, òun la máa wò. Ẹni títí ẹ̀ bá mọ́gbọ́n wá, ó máa wá sọ tiẹ̀. Ẹni títí ẹ̀ ò lọ́gbọ́n lórí, ó máa wá sọ tiẹ̀. Ẹlòmíì kò rò pé òun lè láǹfààní pé kí èèyàn méjì mọ̀ òun nínú ilé ibi tí wọ́n ti bí òun. But tí ẹ̀rọ ayélujára yìí ti wá sọ di ìlú mọ̀ọ́ká, táwọn èèyàn ti ń gbórúkọ ẹ̀. Ẹ ṣe mọ̀ pé nílùú òmùgọ̀, a máa ráwọn òmùgọ̀ tó máa tẹ̀lé ọ̀rọ̀ òmùgọ̀. Ṣùgbọ́n nílùú àwọn tó lóye, a máa ráwọn tó máa tẹ̀lé àwọn àmọ̀ye. Nílùú àwọn ọlọ́gbọ́n, a máa ráwọn tó máa tẹ̀lé àwọn tó bá sọ̀rọ̀ ọgbọ́n. Nílùú àwọn olóòótọ́, a máa ráwọn olóòótọ́ tó máa tẹ̀lé wọn. Nílùú òpùrọ́ náà, ẹ máa ráwọn tó jẹ́ pé tó bá ń parọ́, àwọn òpùrọ́ ẹgbẹ́ wọn máa tẹ̀lé wọn. Tá bá rí àwọn oníbàjẹ́, àwọn tó bá jẹ́ oníbàjẹ́ a máa ṣe onígbọ̀wọ́ àwọn tó bá jẹ́ oníbàjẹ́. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn tó ń sọ̀rọ̀ àbí gbogbo ata lè máa sọ̀rọ̀. Àbí tá wa pera wa ní olórí ẹgbẹ́ kan, àbí tá láwọn ẹgbẹ́ kan, oníkálukú ló máa ní àwọn kan mẹ́ńtọ̀ wọn. A lè kó ọ̀pọ̀ èèyàn jọ kó má so oníbàjẹ́ bẹ́ẹ̀. Kó rí tútù àtorí gbígbẹ kan tó jọ ṣòwò papọ̀, kan tó jọ jèrè, ó gba ọ̀pọ̀lọpọ̀ sùúrù. So àwọn àtúnṣe yìí lèmi máa rọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àkọ́kọ́, ọ̀rọ̀ Buhari, kólóyè Adéyẹmọ kó kọ́kọ́ gbàgbé lórí ọ̀rọ̀ Buhari. Ìwọ̀nba ní ti Buhari in question kò sí láyé mọ́.
òun ní orí wà lẹ́yìn ẹ̀, ó ní àkóyọ Olódùmarè. Àwọn kan ti bọ́ sírú páńpẹ́ bẹ́ẹ̀ tán ọ̀yọ́ wọ́n ti bá lọ. Ohun tó gbé dání ni kó jẹ́ òun lógún kọ́rọ̀ Buhari di àfìsẹ́yìn tí eégún máa ń fi aṣọ. Buhari nìkan kọ́ ló dá fìyà jẹ Sunday Igboho. Ó kàn jẹ́ pé Buhari dàbí olórí, gbogbo ìbàjẹ́ tàbí ẹ̀sùn kò tọ́ kò yẹ tó bá máa fi kan ìlú, olórí náà máa fi ń kàn. Ó dà kó má jẹ́ pé olórí ló dáràn yẹn torí pé òun náà wò wájú, òun ló máa ru ẹrù yẹn. Ọlọ́run ò ní sọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣàó Babádámi, Ọlọ́run ò ní sọ di ẹni àbùkù. Tóun fúnra rẹ̀ bá ṣe àṣìṣe kan lénìí, ó máa rí pé gbogbo àwọn tóun ń pè láwọn èèyàn òun yìí tó jẹ́ pé láàrin ẹgbẹ́ Yorùbá Nation ló ti ṣe àṣìṣe yẹn, ó máa rí pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ń fẹnu kan lénìí wọ́n á fẹnu kàn lábùkù. N tó ń pè lólórí ni ẹ̀. So kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ Buhari. Ọ̀nà wo ni wàhálà tó dé bá mi jọ sí, ọ̀nà wo ló gbà wá? Tí náà ò bá ní aláwo kì í jógùnkè. Kó lè tó wọnú ilé kan wá jà, ẹ̀yin olótùú, ó kọ́kọ́ gbọ́dọ̀ ní èèyàn kan tó máa fún ní description pé báyìí nínú ilé ṣe rí, tá bá máa sùn, iye aago báyìí là ń sùn, security báyìí ló wà nínú ilé yìí, ibi báyìí ló máa ń gbórí sí, ibi báyìí ló máa ń dúró sí. tó tẹ bá fẹ́ wọlé ẹgbà bí ìwọlé, tẹ bá ti wọlé láti bí wọn ò lè mọ̀ pé ti wọlé, tẹ bá máa jáde ẹgbà bí ìjáde. So táwọn tó ń bọ̀ nílé ẹ̀ wá jalè, wọ́n á ti múra sílẹ̀ tó wọ́n ti mọ ibi táwọn fẹ́ gbà. Ẹni tí ò bá yín gbé àdúgbò yìí lánàá tó bá máa wọbẹ̀ wá ṣe jàǹbá kò ní ya lára, because ó mọ̀ pé tó bá di wàhálà kóhun tó sọ pé òun sá lọ kó lè mọ ọ̀nà ju ẹ̀yin tẹ́ ládùúgbò yìí lọ. Àwọn ibi tí mo fẹ́ kó lóye Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà kó kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí nìyẹn. Gbogbo ẹ̀ kì í ṣariwo. Ajá tó bá máa bùyàn jẹ ìwọ̀nba ló máa gbó mọ́, torí kò ní ṣe nǹkan méjì papọ̀ sà. Tó bá ń gbó at the same time kò tún lè bùyàn jẹ. Tí mo fẹ́ kẹ́ dìmú nìyẹn. Dídé tó dé yìí, àwọn tó ti pàṣẹ sọ̀rọ̀ sí ẹni tó wà lórí ìjọba ń sìn, àwọn àtúnṣe ẹni kọ́kọ́ ṣe. Èmi mọ aṣáájú Bọ́lá Ahmed Tinubu dáadáa. Bàbá tó máa ń gbà pé tó bá ti ṣẹ̀, tó bá sọ pé bàbá ẹ má bínú, mi ò mọ̀ pé àṣìṣe ni kíní ìpọ̀, nísìnyí mo gbà pé àṣìṣe ni, ó máa tán. Mo tún wá ń fẹ́ kó mọ̀ wípé dídé tó dé yìí kì í ṣe gbogbo aṣọ tó bá wọ̀ ló gbọ́dọ̀ bọ́ àwọ̀ tẹ́lẹ̀ tó wọ̀ sísàlẹ̀ lójú ẹ̀. Torí pé wọ́n ní ọkà bù lágbájá ṣán, ẹ̀wá ni wọ́n bẹ̀rẹ̀ sí pa gbogbo ọmọ ejò tó wà ń gbó. A lè pa gbogbo ọkà tó wà láyé olótù. Ṣé mọ̀ pé ọkà tó bùyàn ṣán tó ti kú, ṣé mọ̀ pé àwọn onísọ̀ǹgbé ẹ̀ tó fi sílẹ̀, àwọn náà ó máa ti ṣe dáadáa sọ́dọ̀ àwọn kan tó máa fẹ́ràn ẹ̀, tó máa rò pókè alágbájá dẹ̀ yẹ̀yẹ́ èèyàn wa báyìí, tó máa fẹ́ gbẹ̀san padà. Mo fẹ́ fi àkókò yìí sọ nǹkan kan pé lẹ́ni kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà kó di eléyìí mú. Nàìjíríà tá a wà yìí lẹ́ni Fúlàní ló ń ṣàkóso Nàìjíríà. Agbára tó tá a lè pè ní Nàìjíríà kò ń yé Nàìjíríà nìkan, tá a lè pè láfíríkà àti àwọn ẹ̀ka míì láfíríkà tó súnmọ́ ilẹ̀ Lárúbáwá, ọwọ́ àwọn Fúlàní ẹ̀ lágbára ẹ̀ wà. Bó bá sì máa bá àwọn èèyàn bẹ́ẹ̀ jà, ó gba ọgbọ́n, ó dẹ̀ gba ọpọlọ. Àwọn tá à ń wí yìí tábàlà lóògùn, àwọn náà lóògùn dáadáa. Wọ́n ní àwọn iṣẹ́ ìjínú talisman tó jiná. Ẹ̀kejì, wọ́n ní irinṣẹ́ tó pé ojú òṣùwọ̀n. Àwọn olóko wọn ò lódòdúṣẹ́ màálù kan dẹ̀ kọ́ṣẹ́ ogun, tọkùnrin tóbìnrin wọn ló mọ bọ́ ṣe ń yin àwọn ọ̀ríjínà ìbọn. Kò dẹ̀ síbi tí wọ́n ti ń ṣèjọba ní gbogbo Áfíríkà títí dé àwọn ilẹ̀ Lárúbáwá kan tí àwọn Fúlàní yìí tí wọn ò kì í rí ìrànlọ́wọ́ owó gbà láti bẹ̀. Ṣé ẹni tí ò ní báńkì tó ẹ pé tẹ bá sọ̀rọ̀ bí ọ̀rọ̀ 50 billion lójú ẹ̀ ń sìn, láàárín wákàtí àyáta wà yìí wọ́n á ti dájọ́, wọ́n á ti kó wá fún ibi tó fẹ́ lò sí. Tá bá sọ pé a fẹ́ kọyà, ẹ jẹ́ ká kọ́kọ́ pa ilẹ̀ ká tó pa ejò. Wọ́n rò pọ́rọ̀ mi yé yín olótù. Tá a wá palẹ̀, tá bá là ń pejò, á pẹ́ ejò tán, ilẹ̀ á tún gbé mi jáde. Lóòótọ́ Buhari ti lè kú o,
Buhari láwọn ọmọ ẹ̀yìn rẹpẹtẹ tó jẹ́ Fúlàní nínú iṣẹ́ ológun. Ṣé mọ̀ pé ńgbà táàrẹ aṣáájú Bọ́lá Ahmed Tinubu dórí àga àléfà Yorùbá lọ ga gbogbo sójà ta ní Nàìjíríà. Nígbà tó ga sójà yẹn ti lọ, ta ló wà bẹ́ẹ̀ ṣiṣẹ́ kìí ṣe Fúlàní ni. Ẹ wá jẹ́ ká gbé yẹ̀wò síra wọn. Tabala fẹ́ ṣèkọlù àbí tá bá sọ pé a fẹ́ wá orílẹ̀-èdè tiwa, ẹ jẹ́ ká kọ́kọ́ padà lọ ká lọ ṣèdánilẹ́kọ̀ọ́ ọ̀nà wo la fẹ́ gbé gbà, ọwọ́ wo la lè fi mú ta lè fi rí jẹ tán. Kólóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, gbogbo ohun tí ó bá fẹ́ ṣe lákòókò yìí kó jẹ́ wípé àwọn tọ́jọba máa sọ̀rọ̀ ẹ̀ tó máa fi òté lé, kó jẹ́ àwọn oníbúra tó pé ojú òṣùwọ̀n, jẹ́ ó tó tà. Ó ní wọ́n ń ṣe. Òun náà ṣe sọ pé àwọn wà lóyà sí wọn wà lóyà sí kankan. Kì í ṣe pé wọ́n fẹ́ràn Ìgbòho. Wọ́n fẹ́ràn ẹ̀ kankan. àtijọ́ àti múná wá. Wọ́n fẹ́ràn ẹ̀. Jẹ́rí téèyàn bá sọ fún yín sísà, ẹ wo ọdún tèmi àtẹ̀yìn ti ń bá bọ̀. Ǹjọ́ ká má jẹ, ǹjọ́ ká má mu, ǹjọ́ ká débi pé pẹ́sẹ̀ lóníkálukú máa fi rìn délé ẹ̀. Tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ mi, ẹni ní pé ìkẹ́ sọ pé ń bọ̀. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ lẹ́yìn ìgbà yẹn mo ti mọ àwọn púpọ̀ tí ẹ̀yin ti mú wá. Ṣùgbọ́n torí gbọ́n rí pé ọ̀bẹ omi tó wà nílẹ̀ kò tó mú wọn ti sá lọ. Ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn nígbà tó wà nílẹ̀ àtìgbà tó sílé ló máa rí. Mo ti ẹ̀fẹ́ lè sọ pé ìdílé tèmi nínú ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn ṣe díẹ̀. Irú ẹ̀gbọ́n mi, bàbá mi, kábíyèsí ọba Tímsì ọba Bàrígà, Gbọ́láhàn Tímsì, Jagunmólú. Ṣe bẹ́ẹ̀ ṣe bí bàbá tèmi ni. Kò mọ Sunday rí náà, kò rí Sunday rí. But owó ẹ̀ ló fi pe BBC wá sílẹ̀ tó fi address ilẹ̀ Yorùbá, tó fi address Nàìjíríà. So Sunday ò ṣe èmi lẹ́ṣẹ̀ kankan. Ẹ rí pé ńgbà tí Bímbọ́ Onítìrí tó ṣe kí wọ́n ti pè é jọ sí, ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti jáde, mo ti sọ̀rọ̀. Dúpẹ́ Onítìrí. Àbí Dúpẹ́ Onítìrí, sọ́rí ẹ̀gbọ́n ẹ̀ ni Bímbọ́ Onítìrí ọkùnrin tó ní skul yẹn. Kí Sunday Adéyẹmọ mọ̀ wípé tó bá lo orúkọ ẹ̀ tó fi sọ pé Sunday ní Yorùbá nation ni, tó bá ní Yorùbá nation, gbogbo ọmọ káàárọ̀ oòjíire ló gbọ́dọ̀ jẹ́ automatic member Yorùbá nation. Why? Mi ò sọ pé ọmọ àtọ̀hún rìn wá o, but Yorùbá tó ti jẹ́ pé orúkọ Odùduwà ni wọ́n fi ń pè wá. Kò gbọ́dọ̀ sí sentiment ńbẹ̀, but àwọn kan ti ń fi sentiment sí. Tó bá ti sọ pé Ọ̀yọ́, tó bá sọ pé kinní kan, that means kì í ṣe Ọ̀yọ́ nìkan ní Yorùbá. Ìran gbogbo Odùduwà la lè sọ pé láàpíjẹ́ pàtó ní Yorùbá in general. Ṣùgbọ́n mo fi àkókò yìí ń bẹ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Àkànbí ọmọ Olódòtẹ, ọmọ Àbíbátù Mọ́gàjí, City Boy, pé kán jọ ọ̀rọ̀ Sunday Ìgbòho àìláṣọ lọ́rùn pàká kan ṣe ní ó tó àpéwò fún àwọn ọmọdé. Bàbá wa Onírìṣà, bàbá wa Ọ̀rọ̀gún Ògbóyè, Ọwá Òbòkun Ìjẹ̀ṣà, bàbá wa Aláàfin Ọ̀yọ́, Aláké Onípópó Olówu, bàbá wa Olówu Kúta, bàbá wa Olúgbọ́n, àwọn tí ń ṣe púpọ̀. Kán wá bá gbogbo kì í ṣeṣẹ́ tí bàbá wa Olúgbọ́n nìkan lè dá ṣe. Kán pé gbogbo àwọn aládé tó kù lásìkò yìí kán yọ ọ̀tẹ̀ kúrò ńbẹ̀. Ká tó wá tọ̀ sójú kan kítọ̀ yẹn kó lè ṣe kí ni, kó lè wó. Chief of Staff of Nigeria, Fẹ́mi Gbàjàbíàmílà, kán jọ kán bá bàbá sọ̀rọ̀. Àwọn tó bá sọ pé wọ́n fẹ́ wá rí bàbá ìyẹn president wa Nàìjíríà torí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ, kán jọ kán fún wọn látẹ́ńṣọ̀n, kán dẹ̀ jẹ́ kí bàbá mọ̀ kán fẹ́ rí wọn. Màmá wa First Lady Nàìjíríà Olúrẹ̀mí Balikis Tinubu tí wọ́n jẹ́ First Lady, kán jọ kán bá wa bá bàbá sọ̀rọ̀. Ṣèyí ọmọ bàbá wa Aṣáájú Bọ́lá Ahmed Tinubu, ojú bàbá ẹ̀ ni, ọ̀dọ́ lòun náà, kó wò pé àwọn ọmọ tóun náà ṣì ń bí, àwọn bàbá wa máa ṣiṣẹ́ títí tán bá dàgbà àdògbò tán bá lọ, ó máa kó àwa kan lẹ̀ kó lè bá bàbá sọ̀rọ̀ tì. Personally mo ń bẹ Ṣèyí lórí eléyìí, kó jọ kó bá bàbá sọ̀rọ̀. Bàbá Pius Akíyẹ̀lúrẹ̀ tó dàbí bàbá sí Aṣáájú Bọ́lá Ahmed Tinubu, kán jọ kán pa òun pọ̀. Bàbá Bísí Àkàndé, gbogbo àwọn àgbààgbà yìí kán panu pọ̀. Kábíyèsí ọba Rílíwọ̀n Àrẹ̀mú Òṣùọlálé olówó Èkó, bàbá Fuad, bàbá iṣu wà lọ́wọ́ yín, ọ̀bẹ wà lọ́wọ́ yín. Ẹ bá wa bá gbogbo àwọn ọba tó kù sọ̀rọ̀. Ẹ jọ ẹ bá bẹ Aṣíwájú
pé kán bá wa yọ orúkọ Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà owó babadami kán yọ kúrò pé kì í ṣọ̀daràn nínú ṣọ̀daràn kán bá yọ kúrò bọ́ọ̀ bá tiẹ̀ ro torí nǹkankan kán wò pé orí ọ̀rọ̀ yìí ni màmá ẹ̀ sílẹ̀ wọ̀ sí kán wọlá àwọn nǹkan tó ti bàjẹ́ nínú àwọn nǹkan tó ní àwọn nǹkan tó bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ tó bọ́ sọnù yìí kán jọ kán wo ipò táwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wà ní gbogbo ìgbà tó wà lẹ́sàì so kán jọ kán torí tọlọ́hun gbogbo wa ò lè mọ̀rọ̀ sọ bákan náà ẹ mọ̀ pé gbogbo àwọn ẹlòmíì á kàn sọ̀rọ̀ wíwíwíwí irú èèyàn bẹ́ẹ̀ ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà jẹ́ kí olóyè Sunday Ìgbòho Òòṣà kó dẹ̀ gbogbo ọ̀rọ̀ tán bá fẹ́ sọ ń sìn kán má darí ọ̀rọ̀ wọn sórí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kankan tán bá fẹ́ àtìlẹ́yìn tó gbópọn àìmọye èèyàn tó wà ní Oòduà nation tó máa ní ilẹ̀ Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ púpọ̀ nínú àwọn tó sọ bẹ́ẹ̀ ń jọ kínní àná nílẹ̀ ti mú dànù àwọn ọ̀dàlẹ̀ wọn ní púpọ̀ nínú wọn tọ́rọ̀ exist mọ́ ń sìn ẹ lọ sí rẹ́kọ̀dù gbà tí Oòduà nation bẹ̀rẹ̀ at least out of 100 nígbà náà àwọn existant àwọn tó ń pa gbogbo ẹ̀ ní Nàìjíríà at abroad ààrí 60% nínú wọn mọ́ ibi tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gbọ́dọ̀ ti wọ ẹ̀yìn wò yẹn pé orúkọ òun ṣe é tajà ń gbà yẹn wọ́n ń tà wọ́n ń rówó ni wọ́n ṣe sọ pé òun ni all àwọn tó bá ń sàmọ́ sàgúdú èèyàn yálà káyé máa rí nǹkan gbà sẹ́nu kọ́ máa rí gbà wọ̀ kọ́ máa rí gbà jẹ kọ́ máa rí gbà mú sápò lọ́lé náà ṣe ń sàmọ́ sàgúdú èèyàn ẹni tó wá ń sàmọ́ sàgúdú ẹ̀ yẹn òun ni kó lọ ṣọ́ra kó wọ ẹ̀yìn wò kó wo ohun tó òun jókòó lé ṣé kì í ṣe àga tó ti kán lẹ́sẹ̀ kan náà ní kó òun jókòó lé ìjọba ṣòro bájà Nnamdi Kanu tó wà ńbẹ̀ láti wọ́n ti mú Nnamdi Kanu kan tó mú olóyè Sunday Adéyẹmọ náà ṣé orí méjì náà jọ níní iye owó tí Nnamdi Kanu ti fi ṣẹjọ́ tó bá kólẹ̀ ó tó ṣe nǹkan tó dáa fún ilẹ̀ Biafra náà wọ́n ṣe lágbára tó ní nǹkan ọjà tó wọ́n rí yọ jáde ńbẹ̀ òun ni kó olóyè Sunday Adéyẹmọ kó wọ ẹ̀yìn wò kó wò pé n tó wà lẹ̀ kí n gbá kó ṣọ̀rọ̀ ariwo n tèmi fẹ́ kó mọ̀ yẹn láàárín olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Ìbà Abíọ́dún Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ kí olóyè Sunday kan gbé ìgbésẹ̀ kí àárín wọn kó dán àwọn ìgbésẹ̀ wọ̀nyí ó máa jẹ́ kí normalization kó wà n tá à ń fẹ́ n tá lè fi oṣù kan lé awádìí nǹkan tá à ń fi ọjọ́ méjì ọjọ́ mẹ́ta lé tá a máa ṣàṣeyọrí lórí ẹ̀ ìmọ̀ràn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí o mo sì mọ̀ pé bí ṣe ń sọ yìí àwọn kan wà ní Oòduà nation yẹn wọ́n máa jáde sí ọ̀rọ̀ burúkú náà máa bẹ̀rẹ̀ sí máa sọ fún àwọn aláṣìgbọ́ ṣùgbọ́n tí ó bá gba ọ̀rọ̀ yìí gbọ́ tó dẹ̀ gba àwọn ìmọ̀ràn yìí amọ̀dúgbò máa èso rẹ̀ máa so then èmi ti rán Prophet Ológun sí dáadáa mo dẹ̀ rán sí bàbá Bánjí Akíntóyè pé kán sọ fún wọn tó bá tẹ́ wọn lọ́rùn pé ká ríra ìṣọ̀kan Yorùbá rẹ́dí àti ṣepọ̀ pẹ̀lú wọn ṣíṣepọ̀ ti jàgídíjàgan kọ́ o ṣùgbọ́n ṣẹ́rí káfọ̀ tún wẹ òsì káfọ̀ òsì wẹ ọ̀tún òun lọ́wọ́ máa fi ṣe kíni ló máa fi mọ́ àjòjọ ọwọ́ kan ò dẹ̀ gbẹ́rù dórí àgbájọwọ́ òun ni Yorùbá máa fi sọ̀yà tá a bá mú ọ̀ṣùṣù ọwọ́ ẹyọ kan tá a bá mú báyìí tá a bá ṣe ó máa ṣe ṣùgbọ́n tó bá pọ̀ ẹ máa ṣe tì ní o ó dìgbà tẹ bá ṣe ìlú àdátì kẹ tó rí gé àwọn nǹkan yẹn lèmi fẹ́ kí ó ṣiṣẹ́ lé lórí á jẹ́ wípé ìmọ̀ràn tèmi máa gbà nìyẹn then kó lọ wo àárín àwọn tọ́jọ́ ń ṣe tó bá fẹ́ yan àwọn tó ń pè ní nákàkọsẹ̀ àwọn tọ́jọ́ máa fi kùn lùkùn báwo ni ìrìn àjò ṣe rí káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kó jẹ́ pé àwọn tó máa kó lọ tí kìí ṣe ìbúra ojú kan ìbúra orí èṣù òdì Ògún ìdí Ṣàngó ìdí Ọya àwọn ìbúra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbúra tó máa dá Ògún tó máa jẹ́ pé àárín méjì agbede méjì express títì tó máa dá ń bẹ̀ tó máa bẹ́ ajálẹ̀ lórí tó dẹ̀ máa tàbí bẹ̀ tó ní kálukú máa mú jẹ tó mọ̀ pé tóun bá ti lè ṣe báyìí sí Sunday Igboho àbí tóun bá ṣe báyìí sí Oòduà sí Yorùbá nation ikú ni kì í ṣe àrùn wọ́n á rí i pé ìsúnkì máa wà àwọn tó ń fi orúkọ ẹgbẹ́ yẹn lọ ń lọ owó gbà lọ́wọ́ àwọn kan táwọn kan ń bínú pé àwọn ò ní dáwó síbẹ̀ mọ́ á yanjú onírúurú làwọn èèyàn ń pè mí tó ń sọ fún mi o ọ̀rọ̀ yẹn ti ń débì kan táwọn kan sọ pé tó bá sọ pé Yorùbá làwọn ẹ̀ka kan ló ń jẹ́ Yorùbá káwọn yẹn mú ilẹ̀ Yorùbá káwa mú ilẹ̀ Káàárọ̀ Oòjíire àbí ilẹ̀ Odùduwà so tó bá wá dì bẹ́ẹ̀ báwo la fẹ́ ṣàṣeyọrí so àwọn nǹkan yẹn ni mo fẹ́ kó lóye Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó ṣiṣẹ́ lé lórí ẹ̀kejì ni pé mo kí pé ó káàbọ̀ sílé
ó kú kíkó yọ Ọlọ́run. Mo dẹ̀ bá àwọn ìyàwó àtọmọ àti ìdílé Adéyẹmọ nígbòho, mo bá wọn dúpẹ́, mo bá wọn yọ̀. Kò sẹ́ni tó máa yàn kú ní gbogbo àwa tá à ń fẹ́ àlàáfíà fúnlẹ̀ Yorùbá. A máa ṣe àdẹ̀máa ṣe dé èbúté ògo, a máa gbẹ́rù náà, a máa rí gbé lórí, wọn ò ní yí dànù mọ́ wa lọ́wọ́ lágbára Ọlọ́run. Á jẹ́ pé bó ṣe jẹ́ nìyẹn olótùú. ọ̀rọ̀ rẹ̀ ti gbọ́ láti ẹnu ààrẹ àsùndásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Abdulateef Adékúnlé Adégoróyè Òyí. Ìmọ̀ràn tàtàrẹ eléyìí fún olóyè Sunday Igboho àti gbogbo ọmọ Yorùbá pátápátá, pàápàá àwọn tó wà nù ẹgbẹ́ Yorùbá Nation. Ìmọ̀ràn tàlẹ́ yìí ẹ̀jẹ̀ àmúlò. Àbáká tó máa lọ nọ́mbà ọ̀làwọ̀ ilé ìpín tí wọ́n fẹ́ darapọ̀ mẹ́gbẹ́, wọ́n fẹ́ gbà nímọ̀ràn nọ́mbà ọ̀làwọ̀ lè pè é sí. Kí n tó sọ nọ́mbà yẹn, gbogbo àwọn tó bá wo ètò yìí, àwọn tó bá lè bá mi tag bàbá Banji Akíntóyè, tag Sunday Adéyẹmọ Ìgbòho Ṣàfùrẹ́, Prophet Ológun, kọ́ pin kó dé ọ̀dọ̀ wọn, Jídé tó wà ní Germany kọ́ bá mi pin kó kárí, kó délé kó dóko. So n ta fẹ́ kọ́ ṣe fún wa yẹn. Tàbá réèyàn tó ní ìmọ̀ràn kan tó fẹ́ gbà wá, àkọ́kọ́ ni pé mi ò fẹ́yàn tó máa pè mí tó máa sọ̀rọ̀ ebú o, àbí tó máa sọ fún mi pé ẹnìkan ló ṣàgbẹ́ ẹnìkan ló ṣàgbẹ́yọ kan, mi ò ní welcome ẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá ní ọ̀rọ̀ àlàáfíà tá fẹ́ jọ sọ kí ni Yorùbá ṣe lè ní ìlọsíwájú, kàn pè mí sórí 081 46 66 0288 081 46 66 0288. Kàn pè mí sórí ẹ̀, àjọ sọ̀rọ̀ dáadáa ní àsọyé. Ẹ ṣé o olóòtú. Náà lẹ ti gbọ́ láti ẹnu ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Adékúnlé Adégoróyè Abdulateef àbùrù tí ò dé mọ́ṣáláṣí. Òyí àbúrò tí mọ́ṣáláṣí rí àbùrù tí ò yẹn náà fìlà. Ọ̀nà lẹ ti gbọ́ láti ẹnu Ifáwuyì. Ọ̀nà lẹ ti gbọ́ láti ẹnu wọn yẹn. Ṣàngódéjì. Ilẹ̀ Ṣàngódéjì olórúkọ púpọ̀ láìsí Pasuma. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, ilẹ̀ Oòduà. Àmàlọ́síwájú Oòduà àtẹ̀wọ̀nràn yóò gbé gbogbo wa. A tún padà bá wò níkọ̀ yìí níkú.